ẹlẹ́yin tèmi lórí ọ̀rọ̀ Taye Currency àti Pasuma yìí náà ni o. Taye Currency ti jáde báyìí o, ó ní òun ti bẹ Pasuma, ó ti pẹ́ tóun ti bẹ Pasuma pé ẹ̀yin fans yìí náà ni ẹ̀jọ́ tó ń lẹ̀, ẹ̀yin náà lẹ̀ ń fà síwájú lẹ̀ ń fà sẹ́yìn. Ó lóun ti bẹ, òun ti gbà pọ́ ga òun ni o, òun dẹ̀ ti bẹ̀bẹ̀ bọ̀bẹ̀ ṣe wá ń fà síwájú tẹ̀ ń fà sẹ́yìn kò yé wa mọ́ báyìí o. Ó ní ẹjọ́ o bọ̀ kó báyìí ti sọ̀tà ìsọ ni ẹ ṣáwọn pọ̀ bá rọ àwọn ti fáànù Pasuma ni ọba àrọ gan-an. Òun náà ò gbẹ̀yìn bẹ́ẹ̀, òun náà ti wà pẹ̀lú Saheed Osupa. Saheed Osupa kan ti fohùn ránṣẹ́ sí senior colleague ọ̀rọ̀ yà mi ó yẹ já o. àbúrò rẹ̀ ni mo jẹ́ ọmọọṣẹ́ rẹ̀ ni mo jẹ́ ọ̀gá mi ni kápá ni wà ní ìlú ìkọ̀sán mi. ẹ jẹ́ kọ́rọ̀ ìtọ́ ẹ jẹ́ kọ́rọ̀ ìdí náà tí ọ̀gá mi Alhaji Wasiu Pasuma àti ń sọ̀rọ̀ kì í ṣe oṣù kan sí èyí tẹ́ wà láàrin wa ẹ máa jẹ kó dájú tó bá àfẹ́tì pàṣẹ yóò àfẹ́tì mi tó bá àfẹ́tì máa àfẹ́tì pàṣẹ ẹ jẹ́ kọ́rọ̀ yìí tán kí lè fẹ́ gbàǹdẹ àgbẹ̀yìnwọlá kàbá. ọba rẹ fún àwọn ọlẹ ẹyọ ní ọjọba èyí ọjọba sáyé ní ìlọba rẹ àbátí ní ọlọlá àzúyà ọba bá kìí fún ẹrú èyí ọkọ níbìrì èyí ọkọ níbìrì àbí ní ọkọ níbìrì. Pé lóòótọ́ lóṣùpá fẹ́ kọ́rọ̀ ìtàn ni òtún ní ṣe ń sìn ló tún máa kọrin fún senior colleague Taye Currency. Ó dábìí pé àwọn fans ni wọn ò mọ bó ṣe ń lọ according to nǹkan tá à ń rí tá à ń fojú rí lójoojúmọ́ yìí. Cruise náà fi gbogbo everybody ṣe but àwọn kan wà wọn ń ká wọn lára gan seriously. But àwọn tí ọ̀rọ̀ yìí kàn gangan mi ò rò pé káwọn lára because àwọn gangan mọ̀ pé àwọn fi ń tajà ní tí ò bá yẹ kó fi ń tajà ṣé ó wá yẹ kó jẹ́ ìsìn ní Òṣùpá wọn máa kọrin fún ọba àrọ tó dẹ̀ mọ̀ pé ọba àrọ àti Taye Currency ojoojúmọ́ bíi fire and water ni. Ẹ̀yin fans ẹ drop comment in down below, let's know what you feel about it.